ṣé ẹ sábọ̀dù lọ fún òbò òkè ọ̀rọ̀ ni get ẹ̀yin tẹ̀ ń wò mí hold on ṣé ẹ sábọ̀dù gbọ́ òbò òkè ọ̀rọ̀ ni kí ló mú òbò òkè ọ̀rọ̀ tó fi wọ́n sọ̀rọ̀ sí sábọ̀dù báyìí màá mọ ibi tíṣẹ́ yẹn ti wá ń ṣe hold on. kúlẹ̀ lọ fi ẹ sábọ̀ ti ká yẹ̀ sí ni ọ́. ọdún mẹ́rin lọ fi jù mí lọ ẹ̀ ká kú sá ọdún mẹ́rin lọ fi jù mí lọ yẹ sábọ̀ ọdún mẹ́rin lọ fi jù mí lọ ẹ bá rí bá ṣe mẹ́kọ̀ fún olórí púpọ̀ olórí méje. àwọn èèyàn máa ń kankan o. run from anybody mo fẹ́ face everybody ni ẹ yẹ sọ run from anybody mo fẹ́ face everybody wọn bá pọ̀ kámọ́ 1 billion ni o run from anybody. run from anybody lọ́la run from anybody sáfẹ́ anybody tó bá ti bá padà ń tẹ̀ka tó. mo ní ẹ̀rọ tó mọ̀ bá iṣẹ́ ni. pé máfíà fẹ́ gbóngbó kó mú yín ọ̀sán pé mo ní òdò sí ìrọ̀ fún anybody. adájọ́ ìyẹn náà. máfíà ṣé wọ́n ní máfíà ẹjọ́ yìnyín ṣé sábọ̀dù bú òbò òkè ọ̀rọ̀ ni ẹjọ́ tó yọ lọ bíbí gold gbígbèlè ẹjọ́ tó yọ lọ sórí aṣọ yìí láṣọ yìí pamọ́ sílé tọ́jú ara ẹ̀ lọ́nà bíbí gold metallic sky blue grey silver deep blue gold dey there now gold dey there gold mo ní gèlè fàṣọ ẹjọ́ ẹ̀yin èèyàn mo bẹ̀ yín ni ṣé Esabod you love this action ẹ jẹ́ máa gbọ́dọ̀. gbogbo nǹkan nǹkan ni mò ń rí ìdákan ọ̀rọ̀ tìyá ní òní àmọ́ mú ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni ìyá ló lò ní Esabod ló ní òní ọmọ ẹ̀kọ́ ọ̀pọ̀ dàbí ọmọ ẹ̀kọ́ ọ̀kúnjọ́ bẹ́ẹ̀dẹ̀ rẹ ọwọ́ dàbí ẹ̀tàn sọ́sọ́ ní àti ìbújọ́. ẹ̀yẹ́ má wọlé sẹ́ ẹ̀yẹ́ má wọlé àgbọ̀dẹ́ onílé òkè ni mí. ẹ má gbọ́ ọbẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ òwò pété. ọ̀fàn ọmọ ẹgbẹ́ òwò ọmọ ẹgbẹ́ ìjọba ọmọ sàlẹ̀ yẹn wọ́n yé mọ̀ jẹ. ọ̀pẹ̀rẹ̀ wà jẹ́ òdẹ́nu wọ́n ní kọ́lọ́jú mọ́ tó jẹ́ tó jẹ lọ ẹni kọ́lù kò lé alówó bí má ṣe wá jèrè ẹ mọ nothing. ẹ lọ wo fọ́tò yànjọ bẹ́ẹ̀dẹ̀ wọn ní 65 years old my mother is going to 80 sọ yọ owurun lọ́rùn sọ gbogbo ọ̀nà fún rẹ̀ rọ̀dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀. Esabod wọrun lọ́rùn ẹgbọ́n ṣé Esabod wọrun lọ́rùn ẹ bá bínú ẹjọ́ má bínú. gbogbo orí ní dùnú mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tún lẹ́jọ́ lórí àmọ́ ìmúnifẹ̀dùn lórí òróró ibi ẹnìkan tí ń fọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó wù ọkàn ṣé Esabod wọrun lọ́rùn ló ti bọ́wọ́ tí wọ́n ń padà lé ẹjọ́ lórí kí off TikTok àtìlẹ́ àtọwọ́ ogún ẹ̀ ó tó kò gbàgbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la bí rí fún ìrà lóòótọ́ o mo rìn kan paradíṣe lórílẹ̀ ayé ẹ ti ń wọ́ yọgbọ́ ilẹ̀ kan lọ́lọ́ sún àtọwọ́ àkókò gbogbo ẹni tó fẹ́ kó fà ẹ̀ California Paradise City ìbẹ̀tùlẹ́kílẹ̀ gan kárọ̀ kókó owó kọ yọyọ tẹ bá ń gbọ́ secured environment ẹ má yiri eléyìí wò àwọn tó wà ń gbẹnu ẹ̀ lókun dì iléeṣẹ́ olóyè sí àjọrìn ló ń ta. kí ló ń sọ pé ṣé Esabod wọrun lọ́rùn ni. ṣé Esabod wọrun lọ́rùn ni. ṣọ́run Esabod ṣe dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀ ni. bákan ọ̀rọ̀ tìyá ní òní àmọ́ mú ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni ìyá ló lò ní Esabod ló ní òní ọmọ ẹ̀kọ́ ọ̀pọ̀ dàbí ọmọ ẹ̀kọ́ ọ̀kúnjọ́ bẹ́ẹ̀dẹ̀ rẹ ọwọ́ dàbí ẹ̀tàn sọ́sọ́ ní àti ìbújọ́. ẹ̀yẹ́ má wọlé sẹ́ ẹ̀yẹ́ má wọlé àgbọ̀dẹ́ onílé òkè ni mí. ẹ má gbọ́ ọbẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ òwò pété. ọ̀fàn ọmọ ẹgbẹ́ ìjọba ọmọ sàlẹ̀ yẹn wọ́n yé mọ̀ jẹ. ọ̀pẹ̀rẹ̀ wà jẹ́ òdẹ́nu wọ́n ní kọ́lọ́jú mọ́ tó jẹ lọ ẹni kọ́lù kò lé alówó bí má ṣe wá jèrè ẹ mọ nothing. ẹ lọ wo fọ́tò yànjọ bẹ́ẹ̀dẹ̀ wọn ní 65 years old my mother is going to 80 sọ yọ owurun lọ́rùn
gbọ̀nà fún rẹ̀ rọ̀dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀. Mo ní ayé nílò ìjà pé àwọn oníyẹn sábò. Ó lọ ti bọ́ọ̀dù ta lọ bọ́ọ̀dù wa. Ń pẹ́kọ̀ tó di ṣọ́ọ̀kì kọ́mọ́ kò ní bọ́ọ̀dù kọ́ di ṣọ́ọ̀kì. Kò sí tó kàn mí. Tọ́ba bèrè àní kí màá fún wọn. Gbogbo yín bẹ́ẹ̀ ṣe pẹ́bírí tó tó pẹ́bírí kò tó jọ. Ẹ mọ̀rú èèyàn tẹ́ ń bá fà ni. Ẹ ní máa sọ burúkú tẹ̀ ń ṣe yẹn. Nígbà ìpẹ́ ẹ mọ ọmọ tẹ́ ń bá fà ni. Ẹ ní máa sọ burúkú tẹ̀ ń ṣe yẹn. Ẹ máa kábàámọ̀ pé kí ni mo ṣe lè fún. Ní dẹ́yẹ sábẹ́. Àbámọ̀ fún ọ lé mọ̀ ni. Wọ́n ti mẹ́kọ̀ kò tó lé díẹ̀ mọ́. Wọ́n ìsàbòsí tàwa lẹ́yìn ẹ lọ bèèrè. Ẹ̀yin lè ṣàbòsí èèyàn. Ẹ̀yin lè ṣàbòsí àwọn èèyàn. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n pè é sí lórí social media. Ẹ ṣe máa ń kóra yín jọ ẹ ló máa ń pa mí lẹ́rìn. Ẹ ṣe máa ń kóra yín jọ bẹ́ẹ̀ máa ń kóra yín jọ. Àtẹ̀gbọ́n àtàbúrò àtọmọṣẹ́ àtìyá. Ẹ máa ń kóra yín jọ bí ẹja sandin. Wọ́n ṣàbòsí ẹ̀yìn àbòsí wo náà ṣe pé òbòkè ń dòdòkúdò òbòkè ń ṣẹ̀sìn. You see, òbòkè ń let me tell you something. Ó sì máa jẹ ẹgbà gidi tọwọ́ máa dùn ẹ́. Ó máa jẹ ẹgbà gidi tí ọwọ́ máa dùn ẹ́ gidi. Sórí everybody ló ní àǹfààní àti gbé ayé ẹ̀. Tó bá jẹ́ spiritualist, tó bá jẹ́ pé ó máa ń lọ ní babaláwo dáadáa, òun ṣàwọn babaláwo tó máa ń pín jẹ o, kò dẹ̀ ṣe irú àfá òṣì àfá ẹ̀sìn tí bàbá ẹ̀ ṣe tó fi kọ́jú kú láyé tó fi bá jalajala kú o. Òbòkìrun jẹ́ kí n sọ gbólóhùn kankan ẹ̀ máa repeat gbólóhùn yẹn fún ẹ. Torí kò sí nǹkan tó dùn tó kéèyàn máa ní business ẹ̀ nílé ayé. Kò sí nǹkan tó dùn tó. Torí tó bá mind business ẹ̀, ayé tá a wá, Ọlọ́run ò promise anybody pé òun ò ní fún ládọ̀wọ́. Àdánwò is part of life. But ibi tó ti get it wrong ni wípé ohun tàdánwò aládánwò bá ti jẹ ẹ́ lógún láti fi ṣẹ̀sín, dandan ni àdánwò tiẹ̀ náà ó máa di nǹkan ẹ̀sín, ó máa di nǹkan ẹlẹ́yà. Òbòkìrun ó sì máa ṣẹ̀sín jù báyìí lọ gan. Ìbẹ̀rẹ̀ sí ẹ̀ lélẹ̀. You see, when you came to social media, o lè lo social media kó fi ṣe business bí Lizzy Anjorin. O lè ṣe social media kó fi have positive impact. But o believe pé wọ́n jẹ́ bákan títí tán fi gégùn fún ẹ tán ṣépè fún ẹ. Kò dẹ̀ ṣe wọ nìkan ìwọ àtẹbí àtàrà ẹ kò sí kankan nu gbogbo story yẹ ẹ story ẹ̀gbọ́n ẹ story ìgbésí ayé ẹ ó wà níbà. Lẹ́yìn ìgbà tó o wá fún Lizzy Anjorin tó o wá fọkọ Lizzy, Òbòkìrun wọmọdún gbérin tó o gbé síta. Kọ́kọ́ wọmọ Yíbò tí wọ́n kọ́kọ́ fi ẹ́ ṣẹ̀sìn. Nígbà tó ń bú Mr. Lawal, ìwọ ọmọ kékeré ọmọ 30 years tó ń kó ìtàn ẹ̀ sókè. Àsàtìgbà tó ń jáde, ṣó mọ Mr. Lawal rí, ṣó pàdé ẹ̀ rí, ṣó bú ẹ rí, ṣó wá fún fámìlì ẹ̀, ṣé mo mọ̀ ẹ rí, ṣé mo bú ẹ rí, ṣé mo ta sí ẹ, ṣé mo kẹnu bọ̀rọ̀ ìgbésí ayé ẹ, bó ṣe bímọ 10 bàbá 10 ṣé mo dá sí rí. Bó torí pé ẹni lẹ́lẹ̀ ni ẹ. Akíìmù ọmọ àmọ̀pé oníka 9, mo rí ṣòó tó ṣe níjẹjọ. Mo máa reply ẹ line by line. Kò tí ìyá ni. Ṣé o mọ̀ pé àmọ̀ pé ìyá ti tiẹ̀ ó lọ gbowó lọ́wọ́ àwọn èèyàn 800,000. Gbogbo evidence àwọn ènìyàn wà ní. Akíìmù Bẹ́fúrọ̀ ọmọ àmọ̀pé oníka 9, mo rí ṣòó tó ṣe fún mi níjẹjọ. Nǹkan wù ẹ́ ni ìwọ máa jẹ gbà kú ni ìwọ máa jẹ ìyà kú ni. Sórí nǹkan kan tó wà ń bẹ̀ tí òye gbogbo yín òun ni wípé tó máa sọ wípé ègún ìdílé àti èpè ìdílé ó ja èèyàn kan ju èèyàn kan lọ. Àmọ̀ pé oníka 7 àbò oníka 9, àmọ̀ pé olórí burúkú ni ẹ o, àmọ̀ pé ìyá Akíìmù Bẹ́fúrọ̀ bàbá olórí burúkú awáyé má ṣe rè ní ẹ. Ibi tó ti máa mọ̀ pé o ti ṣẹni tí ò dáríjì ẹ. N tó bá mú ọmọ Akíìmù tó wá dárí sọ Lizzy
ó yẹ kó mọ̀ pé ìwà àmọ̀ pé oníka mẹ́jọ ó yẹ kó mọ̀ pé ó ti ṣe ẹni tí ò ní dáríjì ẹ̀ so pé there's something ni máa ń sọ fún lórí cyberspace níbí ó ti pẹ́ tẹ̀tí máa ń ṣe tèmi lè máa fi ṣàṣemọ́ ó ti pẹ́ tẹ̀tí máa ń ṣe Akeem Befuro èmi ló máa fi ṣàṣemọ́ mo sọ fún ẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ò tí ì rí nǹkan kan a mọ̀ pé oníka mẹ́jọ a mọ̀ pé àwọn orí burúkú tó o ṣe àwọn tó gégùn fún ẹ tí ò dáríjì ẹ ló mú ọmú ẹ Akeem tó jẹ́ pé ó believe pé kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ Akeem wọ́n níyàwó lé àwọn ẹgbẹ́ Akeem wọ́n ṣoríire nílé ayé sọ fún mi position tí Akeem lè dì mú politically nínú ayé lẹ́nu sọ fún mi ṣ'Akeem lè rìn ó lè yan fanda nílé ayé lẹ́nu kó má bojú wẹ̀yìn àmọ́ pé oníka méje àbò oníka mẹ́jọ àmọ́ pé olórí burúkú àmọ́ pé ẹni òfò ẹni ìbànújẹ́ wà wọn tí ọmọ ẹ ń pè láǹtì wà wọn tí ọmọ ẹ ń bú àwọn tí ọmọ ẹ ń pè láǹtì olórí burúkú àmọ́ pé onígbèsè oníka mẹ́jọ àwọn tí ọmọ ẹ ń pè láǹtì àwọn tí ológo àwọn tí òrógo lò àwọn tí Ọlọ́run ò yọ́nú sí àwọn tí Ọlọ́run ti gégùn fún ọmọ ẹ wá jáde sórí social media àmọ́ pé oníka mẹ́jọ olórí burúkú obìnrin ìbànújẹ́ ọmọ ẹ wá ń sọ̀rọ̀ kàṣà 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 sí Lizzy Anjorin ó ṣàìmọ̀ pé ó ti gbé Akeem sí àmọ́ pé ó ti ṣòfò ọmọ ó ti ṣòfò ẹ̀mí ó ti ṣòfò ayérayé ó wá ní àwọn olórí burúkú bíi titi ẹ àmọ́ pé oníka mẹ́jọ tí Akeem bá ti wá ń sọ̀rọ̀ sí Lizzy kàṣàkàṣà wọ́n wá máa kọ́ sí comment section pé àní Akeem love Lizzy sẹ́ ẹ̀ àní Akeem àmọ́ pé olórí burúkú tọ́ọ̀run máa fi kú ọmọ dá ẹ lóró àmọ́ pé oníka mẹ́jọ ṣé ọmọ tèmi lè jáde kó máa sọ̀rọ̀ sí ẹ bí Akeem ṣe ń sọ̀rọ̀ sí ẹ ó ti ṣòfò ọmọ àmọ́ pé jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ sórí ilé ayé yìí ibi tí ẹ̀rù Ọlọ́run ti bá èmi máa sọ fún ẹ jẹ́ kí n ṣe example kan fún ẹ àmọ́ pé sórí pé ìgbà tí òbòkìrún máa ṣẹ̀sín ṣó mọ̀ pé nǹkan tó bòkìrún wá fi bú mi ló bòkìrún fi ṣẹ̀sín lọ́wọ́ gbogbo àwọn tó wá fún mi lórí social media yìí ohun tó wá fi bú mi gẹ́lẹ́ ohun tó wá fi bú mi gẹ́lẹ́ òun ní ṣubú wọn àmọ́ pé ìgbà tó máa dùn ẹ́ tí ò ní lè bu omi tí ò ní lè mú nǹkan kan mọ́ ìgbà yẹn lọ́run máa fi kú ọmọ dá ẹ lóró ọmọ tí ò tó ẹ á wá sọ̀rọ̀ sí ẹ pé ṣé òun lòún pa Akeem wọn lójú wàá wá mọ impact Akeem aburú tí Akeem olórí burúkú Befuro aburú tó ń ṣe wàá ṣẹ̀ṣẹ̀ wá mọ impact ẹ àmọ́ pé oníka mẹ́jọ olórí burúkú onígbèsè tó o bá mọ bí èpè ṣe máa ń ṣiṣẹ́ kí Akeem kúkú tójú ẹ kú ó sàn ju aburú tí Akeem wà ní ẹ lórí lọ. Shadow ni now shadow ni under no lawa shadow ni shadow ni. You can come and watch me on Facebook. Don't come on TikTok. Come and watch me on Facebook. Àmọ́ pé onígbèsè oníka mẹ́jọ wàá rí bí ọ̀run ṣe máa fi ikú Akeem sórí gbogbo bá Akeem ṣe máa sọ̀rọ̀ sáwọn èèyàn kàṣàkàṣà yẹn wọ́n sì ń bọ̀ wá fi ọjọ́ alẹ́ ẹ̀ ráre times 100 lọ́kọ́ sílẹ̀ lọ́kọ́ sílẹ̀ àmọ́ pé onígbèsè olè amúrọ̀bà sórí gbogbo nǹkan tí Akeem Befuro ṣe yẹn ó sì ń bọ̀ wá bá ẹ nílọ́pọ̀lọpọ̀ jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ ní 2016 mo gbé fíìmù lọ sí London Manchester America sórí gbogbo ìgbà táwa ń gbé fíìmù kiri yẹn Ìyábọ̀ Òjó ò tí ní visa débi kó máa rówó ra tíkẹ́ẹ̀tì sórí gbogbo ìgbà tí mo gbé fíìmù kiri yẹn àwọn tó bá jẹ́ ará America àwọn ará New York àwọn ará Manchester àwọn ará UK wọ́n máa testify sọ̀rọ̀ tí mo sọ tí n bá ń parọ́
Ìyábọ̀ Òjó wà London Gistlover tó ń ba business ọ̀tá wa jẹ́, tó ń ba fíìmù ọ̀tá wa jẹ́. Nígbà táwa gbé fíìmù lọ sí London, Manchester, tá gbé fíìmù lọ sí America, New York, Ìyábọ̀ Òjó mọ̀ pé tó bá dijọ́ kan òun náà máa ṣe fíìmù, òun náà máa lọ sí America. Gbogbo tí Ìyábọ̀ rò pé kó ṣẹlẹ̀ sí wa nígbà yẹn òun ló ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó lẹ́yìn. Orí pé ńgbà tí Ìyábọ̀ Òjó dé New York, ṣó rántí ńgbà tí mo ṣèkú mọ ní New York, ṣó mọ tí Ìyábọ̀ Òjó àti Esabod ṣe fún mi àti Dorcas. Lọ bèrè nǹkan tí àtàgbà tí mo ti ẹ̀ ṣe kó mọ́ Esabod ti turn, Esabod ti yí padà díẹ̀. Lọ bèrè nǹkan tí Ìyábọ̀ Òjó, Làkúnmí Onígbáná àti Dorcas lọ bèrè nǹkan tó ń ṣe fún mi nígbà tí mo ṣèkú mọ ní New York. Kó wá padà wo nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó nítorí pé ó fẹ́ ṣe party ní the same New York. Wàá mọ̀ nǹkan tó ń pè ní karma. A mọ̀ pé oníka mẹ́jọ olórí burúkú onígbèsè. Sórí gbogbo bí Akeem ṣe máa ń rúdù sáwọn èèyàn yẹn ní lọ́pọ̀lọpọ̀ ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí. O ò ní rí ọmọ, o ò ní rí ọmọ ọmọ. A mọ̀ pé wàá ṣi ẹ̀sìn, wọ́n á sọ̀rọ̀ sí ẹ, wọ́n á fi ẹ́ ṣẹ̀sín, wọ́n á fi òkú ẹ gbolẹ̀. A mọ̀ pé wàá ráre kú, wàá ráre nílé ayé, wàá yàgbẹ́ sára, o ò ní rí èèyàn sáńbà fún ẹ. Sórí gbogbo nǹkan tí Akeem bẹ́ fúnra ṣe yẹn lọ kọ́ sílẹ̀, wàá rántí alẹ́ yìí, lọ kọ́ sílẹ̀. Èmi nìkan kọ́ Akeem rúdù sí bí. So many people ló ti gégùn fún Akeem lójú ẹ̀mí ẹ̀. So many people ló ti gégùn fún Akeem. The question is, fún wa léèyàn kan tí ọmọ ẹ̀ Akeem olórí burúkú tó máa mọ ìgbẹ̀yìn ẹ̀, fún wa léèyàn kan tó jẹ́ wípé ó kọ́kọ́ lọ fún Akeem. Wàá rí pé Akeem ló jókòó, wàá rí pé Akeem ló jókòó, abu eléyìí, abu tọ̀, abu tibí, àwọn olórí burúkú bí ẹgbẹ́ ẹ̀ ló máa ń bọ̀wọ̀ fún. Àmọ́ àwọn tó ní ògùn tó dájú, tó ní èpè tó dájú, tó ní àfọ̀ṣẹ tó dájú, àwọn tó jẹ́ pé tó bá ṣẹ̀ nínú ayé o ò lè dídàdí jẹ́ ẹ̀ṣẹ̀ gbà, àwọn Akeem máa ń face. I hope you know that. Àmọ́ pé oníka mẹ́jọ amúrọ̀bà, olè oníjìbìtì. I hope you notice that. Oh, notice ẹ̀, oh, notice ẹ̀. Sórí ìpele mẹ́ta nílé ayé. Àmọ́ pé ìpele mẹ́ta nílé ayé. Sórí tó bá fẹ́ lọ ṣe èèyàn, àwọn ẹ̀dá kan wà tó ò gbọdọ̀ ṣẹ̀ rárá. Mo sọ fún ìyá yín lókè lọ́hùn náà títí kò gbọ́. Òun ló gbadé, àgọ̀ ló sùn débi tó délé mi. Sórí àwọn tó gbéṣẹ́ fún Esabod ní Ṣálì, àwọn tó gbéṣẹ́ fún Esabod, wọ́n ti lọ sílé babaláwo, wọ́n ti lọ sílé adáhunṣe, wọ́n mọ consequence. Torí pé wọn ò lè wá, wọ́n máa wá háyà. Àìmọṣẹ́ kọ́ ọmọrogùn ló mú torí bomi gbóná. Statement kan wà tí mo sọ fún gbogbo ẹ̀yin blackmailers. Follow Kashi máa dúpẹ́ for Aji. Na that time Ìyábọ̀ Òjó follow. Hold on, debate ẹ máa gbọ́. Sórí ejò tó ṣe jẹ́rìí, tó bá sọ pé èèyàn lóògùn, ejò tó ṣe jẹ́rìí náà kéré nu ayé kò ń lóògùn. Tó bá ṣú ọ̀fẹ́ jò, kò yẹ kéjò gbé iṣẹ́ tèmi lọ fẹ́ Esabod. But sórí ejò tó ṣe jẹ́rìí, olówó lójú ara ẹ̀, òun lágbára, ó lóògùn. Òun tó bá mú ejò tó lọ sásábẹ́ àwọn Esabod, ó yẹ kó mọ̀ pé nǹkan tó ń pè lóògùn wà. Ó yẹ kó mọ̀ pé ògùn wà. Ó yẹ kó mọ̀ pé èpè wà. Ó yẹ kó mọ̀ pé àfọ̀ṣẹ wà. A mọ̀ pé oníka mẹ́jọ onígbèsè, olè amúrọ̀bà. Wàá rí ohun tó máa gbẹ̀yìn ẹ. Wàá rí ohun tó máa gbẹ̀yìn Akeem, ọmọ kan ṣoṣo, ìkòkò kan ṣoṣo tí ẹlẹ́gbàrá ẹ̀ sì dórí. Wàá rí ohun tó máa gbẹ̀yìn ẹ. Ṣó wá rí àwọn ọmọ tó kólẹ̀ tí Akeem pè lọ́mọ ẹ, wàá rí ohun tó máa gbẹ̀yìn àwọn ọmọ ẹ. Ibi la máa wà àníkú, àníhùn. If only you know the consequence of nǹkan tí Akeem bẹ́ fún ọ̀jẹ̀. The worst thing tí mo lè ṣe láyè, ẹ rí pé mo sọ wípé sẹ́ẹ̀, irú èmi kọ́ ni mo máa, irú Ìyábọ̀ yẹn kọ́, ẹlẹ́dàá mi ò ní jẹ́. Reason tí mo yẹ sọ fún yín pé mi ò lè bá Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ láyé, Ìyábọ̀ Òjó kéré sí mi, màá sọ fún yín. Sórí irú Ìyábọ̀ Òjó yẹn kò sí nǹkan kan lára ẹ̀.
let me come straight out. Ẹ fún mi léèyàn kan tó súnmọ́ Ìyábọ̀ Òjó tí ò ṣubú. Ẹ kọ̀ fún mi, ẹ ṣe mú mi. Ẹ má bínú mo fẹ́ pa kìíní ìdí. Ẹ fún mi léèyàn kan tó súnmọ́ Ìyábọ̀ Òjó tí ò ṣubú. Sórí kí n tó bẹ́ẹ̀ rìn má lọ bèrè sí. Kí n tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ má lọ bèrè sí. Kí n tó bẹ́ẹ̀ ṣe má lọ bèrè sí. Bí mo ṣe wà owó kì í control mi. Owó kì í control mi. I control money. Olórí burúkú àmọ́ pé oníka mẹ́sàn-án ẹni òfò ẹni ìbànújẹ́. Sórí ṣóòtọ́ ọmọ ẹ ṣe fún mi ní jẹjọ. Mo sì ń bọ̀ wá analyze. But kò ń ṣèsìn. But mo kàn fẹ́ kó o mọ̀. Àmọ́ pé kò sí abiyamọ kan ṣoṣo tí Akeem ọmọ ẹ tó sọ̀rọ̀ òdì sí. Tí ìwọ àmọ̀ pé tó ò ní padà fojú sunkún kíkorò lórí ọmọ àtọmọ ọmọ ẹ. Ìyẹn dára. I go dey lie for you. Ó ṣe ìyá kan lọ́jọ́ kan ayé gidi nìyá yẹn ló bí ṣe dẹ̀ sí. Àgbàlagbà ọ̀ràn nìyá yẹn. Ìyẹn Akeem yẹn. Ó ṣe ìyá yẹn ó sọ̀rọ̀ burúkú sí ìyá yẹn níjọ́ yẹn. Nígbà tójú abẹ́ jáde kọ̀ dí múná pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ jẹ́ tán iPhone. Ẹ máa wo bá mọ̀ pé ṣe máa sunkún kíkorò lórí ọmọ àti lórí ọmọ mi. Ojú ló pẹ́ sí. Ẹ̀yẹ́ máa wòran bọ̀. A mọ̀ pé ìyá tó bí Akeem ó máa ráre kú ni. Ó máa yàgbẹ́ sára kú ni. Ó máa ṣòfò kú, ó máa ṣẹ̀sín kú ni. A mọ̀ pé oníka mẹ́jọ. A mọ̀ pé onígbèsè. A mọ̀ pé olè. A mọ̀ pé onígbèsè. Ẹ̀yẹ́ máa wò bọ̀. Ẹ̀yẹ́ máa wò bọ̀. Ojú ló pẹ́ sí. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ fún yín lẹ́ẹ̀kan. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ fún yín lẹ́ẹ̀kan. Ṣé rí mẹ́ta làwọn èèyàn láyé? Ṣorírò àwọn Ìyábọ̀ yẹn. Ọ̀ ní nǹkan kan lára. Ohun tó bá ṣe fún wọn àṣegbé ni. Kò jẹ́ nǹkan kan. Kò ní nǹkan kan. Kò jẹ́ nǹkan kan nínú ayé. Torí pé ọfà, sórí each person ló ní ọfà títara ẹ̀. Most iṣẹ́ tó kún ọwọ́ Ìyábọ̀ Òjó lè pe àdàbí. So irú Ìyábọ̀ Òjó yẹn o lè sọ̀rọ̀ sí, o lè ṣe anything, but tí o bá ṣaburú fún ẹ náà is of no use. Bọ̀ ẹ rí pé gẹ́gẹ́ lógún máa jókòó nítorí ìlara, nítorí pé Ìyábọ̀ Òjó fẹ́ pa orí aláìṣẹ̀. Ẹ rí pé bí Ìyábọ̀ Òjó ṣe operate gẹ́lẹ́ l'Akeem ṣe operate. Ìyábọ̀ Òjó ló máa lọ túnràn, òun ló máa lọ wọ́ràn. Irú Ìyábọ̀ Òjó tẹ bá kà lé ní méjì mẹ́ta mẹ́rin ọdún kelo tí mo ti sọ fún yín pé tó o bá bá Ìyábọ̀ Òjó rìn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà pé o máa ṣubú. Ọdún kelo rè, ọdún kelo tí mo ti ń sọ rè, ọdún kelo tí mo ti ń sọ fún yín lélẹ̀. Ìlọ́kọ àti jímèrè ò tí ì súnmọ́ Ìyábọ̀ o tí mo ti ń sọ fún yín. Ìlọ́kọ àti jímèrè ò tí ì súnmọ́ Ìyábọ̀ Òjó tí mo ti ń sọ fún yín pé a ní ohun tẹ̀mí rí, ohun tí mo rí, ohun tí mo mọ̀, òun ṣe pé mo rí lásán mo mọ̀. Tó bá bá Ìyábọ̀ Òjó rìn, tó bá bá Ìyábọ̀ Òjó ṣe, tó bá ń gbèjà Ìyábọ̀ Òjó, tó bá ti rí jẹ tẹ́lẹ̀ o ò ní rí jẹ mọ́, tó bá ti rí mu tẹ́lẹ̀ o ò ní rí mu mọ́. Torí pé ibi tí wọ́n mú ọ̀rọ̀ ẹ̀ lọ pẹ̀lú àdàbí kì í ṣe Ìyábọ̀ Òjó nìkan ló máa jẹ̀yà yẹn o, ìrandíran. Kí ni ẹ sọ wọ́ọ̀sì lára Ìyábọ̀ Òjó débi wípé tí Ìyábọ̀ Òjó bá bá Dangote rìn, Dangote àjẹgbèsè. Bí ọmọ Akeem yẹn ṣe rí nìyẹn. Kò sí ìwọ tó máa lọ dáwó ní platform Akeem lẹ́yìn tó bá dáwó yẹn tán, story t'Akeem bá gbé wá kò sí bí story yẹn ṣe lè wà touching tó lẹ́yìn tó bá dáwó tán láìfẹ́ òtún jẹ́ èèyàn mọ́ láyé àti lọ́run. Lórí platform Akeem yẹn tó bá ti dáwó síbẹ̀ o ò ti jára ayé mọ́, tó bá ti rí jẹ tẹ́lẹ̀ ò ní rí jẹ mọ́, tó bá ti rí mu tẹ́lẹ̀ ò ní rí mu mọ́.
ṣé image gidi la Akeem Bẹ́fúrọ̀ gbé wọ̀ ṣé image níbi tó ọmọ Yíbò ìran ọmọ Yíbò lẹ́ni tó ń ṣe bí Akeem ìran ọmọ Haúsá wo lẹ́ni tó ń ṣe bí Akeem ẹ fún mi ní ìran kan tó ń ṣe bí Akeem ṣé Akeem jẹ́ èèyàn tó yẹ kéèyàn tiẹ̀ mọ̀ pókè ṣé Akeem yẹ lẹ́ni tó yẹ kó identify mọ́ ẹ̀yà Yorùbá is a question ṣé ìwà tí Ìyábọ̀ Òjó ń wù ṣé ó yẹ lẹ́ni láti sọ wípé Yorùbá lélẹ̀ ẹ mọ̀ nǹkan tó ń pè ní ogun ẹ dẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní èpè ẹ mọ̀ nǹkan tó ń pè ní ègún àmọ́ pé oníka mẹ́jọ olè amúrọ̀bà olórí burúkú olè tó bá mọ ìgbẹ̀yẹn tó bá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ kò sí ẹ̀dá kan tí Akeem ọmọ ẹ bú sórí gbogbo ohun tí ọmọ ẹ ń ṣe yẹn bí ọmọ ẹ ṣe máa ń disrespect orí aláìṣẹ̀ yẹn ṣòwárí àwọn ó dẹ̀ pé èpè àti ègún ni fún Akeem ọmọ ẹ torí wípé even Ìyábọ̀ Òjó ó máa lọ háyà yín kẹ́ ẹ forí gbẹ́bọ fóun ni because Ìyábọ̀ Òjó know the consequence ejò tó ṣe jẹ́rìí tó bá ṣú ọ̀fun tí ogun ẹ̀dá lójú ó ṣe fèsì àwọn tó ń bá jà ó ṣe lọ háyà èèyàn ó ṣe wá háyà yín tẹ bá wo ṣé òtí ojú abẹ́ ń ṣe ń sìn ojú abẹ́ is rooting for Ìyábọ̀ àtejò níjọ́ tẹ́jọ́ pé ìyá wọn lókè náà kò ṣe fèsì ẹ̀ because he knows the spiritual consequences and if there is something tí mo rí nípa ẹ̀yin ará TikTok pàápàá jùlọ ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ wà ní TikTok ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn lórí ọ̀fẹ́ àti lo fóònù ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ègún àti èpè ẹ mọ̀ nǹkan tó ń pè ní ìyànforí gbẹbọ ó rí pé gbogbo ọ̀ràn tí Ìyábọ̀ Òjó dá ó máa dálẹ̀ ilẹ̀ máa forí gbé because Ìyábọ̀ Òjó mọ̀ wípé aburú tó ń ṣe fún Naira Marley tí Naira Marley bá ń kojú wọlé babaláwo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá Ìyábọ̀ Òjó gbé sórí yẹn kiri ẹ̀yin lẹ máa pín tó pọ̀ jù ń bẹ̀ Ìyábọ̀ Òjó mọ̀ ejò tó ṣe jẹ́rìí lórí ìkànnì yìí ìdísírì gbogbo àwọn tó ń gbéṣẹ́ wá fún yín kí ló dé tí ò ṣe lè fèsì àwọn tó ń bá jà tọ́sí ìjọ mọ̀ pé ìjẹ̀bi lòun ń jà ejò dẹ̀ mọ̀ wípé tòótọ́ lògùn wà tòótọ́ ni èpè wà tòótọ́ ni àdàbí wà so kí náà máa ṣe wọ́n máa ṣiṣẹ́ kan wọ́n máa ń pè ní ẹrù sánmi dandan nìkan gbé wá bẹ́ẹ̀ kó o bá wọn rò ó lọ́rọ̀ Akeem tí Iléyá bá lọ ṣó tó ṣe fún mi ní 7 days ago line by line ni my reply ẹ bọ̀ mo kàn fẹ́ kó lórí burúkú awáyé má ṣe rere awáyé wá pòfo lórí burúkú àmọ̀ pé oníka mẹ́jọ àmọ̀ pé ó lè ó gbowó àjọ Akeem ò treat kéèsì ìyá ẹ o tó lu jìbìtì 800,000 naira àbò treat kéèsì àmọ̀ pé ìyá ẹ ọmọ ọlọ́mọ tí àmọ̀ pé ìyá ẹ gba 800,000 naira lọ́wọ́ ẹ tí fún lówó $1 ẹ ti wá àti ìyá ẹ tí fún lédi yẹn lówó $1 800,000 ẹ tí fún o gbé story yẹn wá Akeem o gbé story ìyá ẹ tó lọ lu jìbìtì tó gba 800,000 o gbé wá but wà á kọ́ rí àwọn ọ̀yá ìwọ ló máa rí àwọn ọ̀yá tó bá mu èpè tó wà lórí Akeem jẹ́ gbé ẹsẹ̀ gbẹ̀kọ̀ jẹ́ kí n fèsì ojú abẹ́ mo kàn fẹ́ kó mọ̀ ní wípé ṣó ẹ wà lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ń sọ ó lọ bá sí màmá òṣẹ́ o sí màmá wà lórí ọwọ́ ẹ̀ ni o sí màmá òṣẹ́ o ìwọ tó pé ó ti dòkú ìwọ tó ti ń jẹrà lóye ebi lọ́jọ́ kìíní àná ẹjọ́ ń gbẹ́bọ kiri ẹjọ́ ń dín kàrà kiri àgbàgbà kúwakúwa. ọmọ ti tà wá lẹ́yìn ẹ lọ bèèrè. ẹ̀yẹ kó sì sọ̀rọ̀ wọn ṣàbòsí ti yín lẹ́yìn òbò kírun tó ti gbogbo yín sí tẹrò pé kò gbọ́n people like Ìyábọ̀ people like Obokirun people like Ejò ṣẹ́rí there's one thing sórí nílé ayé ìjẹ́ kí n sọ àṣírí ayé kan fún ẹ ṣé o fẹ́ lówó nílé ayé ẹ ìwọ tó sọ pé Akeem will call for you ògùn ló máa pàwọ́ àtàkìm.
where is the Jimere today? Ṣó fẹ́ lówó? Ṣó fẹ́ lọ́lá? Akim Depo máa jẹ̀yà bí kó kú ni. Ọ̀rọ̀ ṣó tó ṣe ní jẹfà bí jẹjẹ. Tí bá bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí analyze ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Akim tó ti ṣókú sáyé. Akim ti tiẹ̀ ti bàjẹ́. Ṣakim nìkan ló wà lórí social media. Ṣé mi làkímù èmi nìkan làkímù rúdù sí? Ṣé ìwọ tó ń wò mí lálẹ́ oroko lè rúdù sí ni kò mú jẹ́ gbé? Ṣé tí ò bá sí pé èpè àti ègún ni fún ẹ, wàá kàn déédéé lọ bá Lizzy. Kan ṣe pè fún ẹ. Màdé pé tí ẹ bàjẹ́, wàá kàn déédéé lọ bá Lizzy, wàá lọ bú Lizzy. Just imagine kàn déédéé kí Dangote mọ́lẹ̀ kí máa bú. Ṣé ọmọ ìyá aláàfáà tó ń ṣàdúrà fún? Ṣé ọmọ ìtìrú Dangote yẹn fi ń ṣe prayer every month? Èdì ló mú yín náà, èpè ló mú yín. Èpè àtèdì ló mú yín. Ìyábọ̀ tó dá fracas sílẹ̀ àtàwọn ará Facebook tó dá fracas sílẹ̀, àwọn dà lẹ́ni lórí ọ̀rọ̀ Lizzy. Àwọn dà lẹ́ni lórí ọ̀rọ̀ Lizzy. Èpè ló mú yín. There are some people ò gbọdọ̀ sọ̀rọ̀ sí wọn anyhow. Èpè ló mú ẹni tí máa rán lọ. Ó ṣáà bí ṣe máa ń lọ jẹ́jẹ́ ni. Ṣé o rò pé èmi náà lè ṣí irú iṣẹ́ tákìmù ń ṣe yẹn? O rò pé àá náà lè ṣerú ẹ̀? O rò pé a lè ṣerú ẹ̀? Akimu admit pé òun gbowó, òun lọ búyàn. Ọmọ tó wà lọ wá bí jókòó sí. Bọ́lá olúkìrún pátápátá bá bèrè. Ẹni tó bá dìtẹ̀ láwa lórí, ó bá forí ara ẹ̀ kókò kúkò ni. Wá ń ṣe rádaràdá lọ́n. Ṣé bí Ìyábọ̀ Òjó padà confirm nínú podcast pé tòótọ́ ni jùjú wà? Àbí Ìyábọ̀ Òjó ní tòótọ́ ni jùjú wà. Àmọ́jọ́ tí Lizzy Anjorin ti ń sọ pé àdàbí, Ìyábọ̀ Òjó lè jáde kó ní àdàbí. Tóun bá parọ́ mọ́ Lizzy Anjorin. Ńgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pe àdàbí lórí ejò tó ṣe jẹ́rìí. Ejò tó ṣe jẹ́rìí ò lè pe ẹni tó gbádùn àti ẹ̀fún pé àdàbí tóun bá parọ́ mọ́ Lizzy. Kò lè sọ bẹ́ẹ̀. Àbó lè sọ bẹ́ẹ̀. Ṣó lè sọ bẹ́ẹ̀? Pé àdàbí tóun bá parọ́ mọ́ Lizzy. Ju 65 years old lọ, ẹ ti wá dàbí 8 years old, ẹ wọ kan sí orí burúkú kan níjọ fẹ́ dé yín. Ọdún tí olórí burúkú rẹ̀ kò ní gbé ọjọ́. Olórí burúkú rẹ̀ báwo tó ṣe láàrin àwọn ọjọ́. Òbòkìrún ó pẹ́ sábọ̀dù lé lórí burúkú. Òbòkìrún ṣé wọ́n gbọ́ ẹjọ́ kó tó wá forí gbẹ ìpè ń bí? Ṣé o gbọ́ ẹjọ́? Ṣé o gbọ́ ẹjọ́ kó tó wá forí gbẹ ìpè tó fi olórí burúkú ìyá ẹ̀ tó forí ẹ̀gbà ìpè? Òbòkìrún ṣé ìwọ gbọ́ ẹjọ́? Wọ́n ọmọ 30 years tó ń ká ìtàn ẹ sókè nígbà tó ń ṣe show. Ṣé Mr. Lawal ṣe àbí Lizzy Anjorin ṣe? Ṣé bó padà gbọ́ tí Ìyábọ̀ Òjó sọ fún ẹ pé ògùn wà? A ní ọ̀tá tó gọ̀ ní yín sẹ́. Ọjọ́ tí bá rẹ̀ ń tó gọ̀ tó yín, màá pè ẹ́ pé àwọn Òbòkìrún o, mo ti rẹ̀ ń tó gọ̀ tó. Olóńgbèjà Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó dẹ̀ lè jáde kó ní àdàbí. Tó bá jẹ́ pé irọ́ lòún gbé wá nípa Lizzy. Ìyábọ̀ Òjó á pe gbogbo yín lẹ́yìn. Torí ẹ fẹ́ kí Ìyábọ̀ Òjó wá kọ́mẹ́ǹtì sórí péjì ta ni Ìyábọ̀ Òjó nínú ayé. Ṣé ilé tí Ìyábọ̀ Òjó òun rà àbó òun kọ́ sí Banana Island ìwọ Òbòkìrún ńgbà tó ní kí Ìyábọ̀ Òjó gbé kámẹ́rà sínú rúùmù? Àbí ṣé wọn sọ fún ẹ pé short stay níbi tí Ìyábọ̀ Òjó wà? Láòbí lọ́wọ́ anybody short stay níbi tí Ìyábọ̀ Òjó wà. Short stay níbi tí Ìyábọ̀ Òjó wà. Kò kí ń ṣe ilé gbígbé. Short stay ibi tí mo mọ̀ dáadáa ni. Kódà mo mẹni tó níbẹ̀. Òbòkìrún Ìyábọ̀ Òjó lè jáde kó ní Lizzy Anjorin o, àdàbí tóun bá parọ́ mọ́ ẹ o wá tẹ́rí sí. Ìyábọ̀ Òjó lásán. Ìyábọ̀ Òjó tí ò jẹ́ nǹkan kan nínú ayé. Ìyábọ̀ Òjó tẹ́ pé ọlọ́kadà Nàìjíríà máa feed. Ìyábọ̀ Òjó wá parọ́ fún yín lọ́dà comment section. Ó wọnú DM yóò ń parọ́. Irú èyí olórí burúkú Akimu yẹn náà ó ń gbóṣì kiri, ó ń bẹ́sìn kiri. Ìyábọ̀ Òjó rẹ́rìn sọ́dọ̀ ẹ̀. Ìyábọ̀ Òjó ètì gbogbo yín ni. Ẹ̀kọ́ ń ba ẹrù sánni ni, ó mẹ́rù sánni. Ẹ̀kọ́ ń ba forí gbẹ èpè. Wo bí èpè ṣe ja Ìyábọ̀. Wá imagine èpè tó ti wà nínú kádàrá títì ẹ̀. O lẹ́ sábọ̀dù ògbó ẹjọ́, ṣé wọ́n gbọ́ ẹjọ́ kó tó dá sí? Òbòkìrún kéṣìṣì mélòó
lo listen sí both side nítorí pé o fẹ́ gba donation lárùn gbẹ̀kún tó ń gbé kiri láti máa ṣe ṣòfò ẹ tó máa gbá sí. ọmọ àbí ọmọ èèyàn ọmọ Ọlọ́run. bẹ́ẹ̀ ni àbùkù olórí bí ọmọ Tanzania ó ní ìyàbọ̀ kí n kó nǹkan àbọ̀ ó sọ kí ọ kẹ́yàbọ̀ kí ọ. so lọ́rọ̀ kan ṣá Ìyábọ̀ lẹ wá ń gbèjà kò kí n ṣe pé sábọ̀dù ṣẹ̀yìn wàhálà wa ìjọ làwọn ọ̀dọ́ yìí fẹ́ gbọ́n báyọ̀ náà ìjọ làwọn ọ̀dọ́ yìí fẹ́ gbọ́n èmi tẹ̀rù pé sábọ̀dù ṣe ṣó fún wọn. ẹ fẹ́ gbèjà Ìyábọ̀ àti Esabod ẹ mọ tí Ìyábọ̀ àti Esabod jọba ẹ̀yin lè fẹ́ gang up Esabod lórí kéèsì ejò ajẹ bastard ìyá àti Ìyábọ̀ tí Esabod bá kì mọ́ àti Ìyábọ̀ àtejò so lójú títí ẹ̀ ń ṣe òbò kírun ó fẹ́ wá rúùtù fún Ìyábọ̀ àtejò ó wà nù sáré nígbà tí Ìyábọ̀ ti ń pè sọ́dọ̀ Esabod. èmi ò gbèjà ya wálé oko súnsọ wọn ó bá rẹ dànù sọ kí ni kò sí o lọ bèrè ẹni tí Ìyábọ̀ Òjó fi gòkè lórí cyberspace ni lọ bèrè so lọ́rọ̀ kan ṣá èmi rò pé ó máa sọ pé Esabod ṣe ẹ ní Ìyábọ̀ Òjó ti wá rojọ́ fún yín àti ìṣúà ẹ fẹ́ rúùtù fẹjọ kò sí wàhálà àjọ máa gbádùn yín náà. òkú ọgbẹ́bọ̀rún lọ́dọ̀ ọlọ́wọ́ bí ayé rẹ̀ ti fẹ́ rí ni ó wá yọ̀ lẹ́nu ọwọ́ káwọ́ gbọ́ra bí àtọ́lé ọwọ́ sọ́njọ́ wẹ́dì níjọ́ wẹ́dì ọmọ yẹn náà ikùn ṣe róńdó nínú aṣọ ikùn rẹ̀ ṣe róńdó sí ọwọ́ adarúgbó arúgbó ti kékeré yẹ mínísítì ti bá jẹ́ ṣe. orí ẹ̀ ò ká Esabod orí ẹ̀ ò ká Esabod. ẹni tó bá ní mo sọ̀rọ̀ sí kó wọ́n fèsì mi. ó sọ. gbogbo sígbà nípa ni mo sọ ìwé tó bá ní mo sọ̀rọ̀ sí tó ló tẹ́ ìṣe tó ti mọ̀ wọ́n lórí lúkú nìyá yẹn. wọ́n fèsì mi òní tó sọ ní ẹ̀jẹ̀ tó gbogbo sábà ló sọ ó sọ. gbogbo sígbà ní mo sọ ní sọ òní tó sọ náà alẹ́ kò ní jẹ́ ìdíje rẹ̀ wáyé. bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tún lẹ́jọ́ lórí àmọ́ ìmúnifẹ̀dọ̀ lórí òróró ibi ẹnìkan tí fọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó wọ òkú ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n ń padà ní ẹjọ́ lórí ìkóralẹ̀ àtìlé àtọwọ́ òkú ẹ̀ ó dókò gbàgbé ẹ̀sùn pẹ̀lẹ́ la bẹ́rí fún ìrà lóòótọ́ o mo rìn kan paradíṣẹ́. apáta ọ̀tọ̀lẹ́ni tó ra pátá ọ̀tọ̀lẹ́ni tó bọ́ pátá ọ̀tọ̀lẹ́ni tó mú pátá ọ̀tọ̀lẹ́ni tó padà lọ lo pátá màtáyàn là ń sẹ́tù láti bí Wednesday everybody ti wà carried away but màtáyàn padà sẹ́tù ọmọ tó ní pátá ló ṣe give away tó bá ti mọ̀ pò ní tẹ́wó má lọ kọjá lọ́rẹ̀ méjì tó bá ti mọ̀ pò lè rojọ́ bọ̀bọ́ yìí má lọ bá wọn dọ́rẹ̀ méjì tó bá ti mọ̀ pò ní tẹ́wó má lọ kọjá lọ́rẹ̀ méjì tó bá ti mọ̀ pò lè rojọ́ bọ̀bọ́ yìí má lọ bá wọn dọ́rẹ̀ méjì ẹjọ́ ta ló ra mọ́tò ta ló repo sínú mọ́tò ta ló wa mọ́tò ta ló lọ fi mọ́tò kọlu mọ́tò ta ló ra mọ́tò ta ló repo sínú mọ́tò ta ló wa mọ́tò ta ló lọ fi mọ́tò kọlu mọ́tò wọ́n dín ẹyin lọ́wọ́ ẹ máa jẹ bread lọ níbi tí wọ́n ti ń dó girlfriend ẹ wọ́n ti post ẹ̀ sáré gba online lọ orí la fi mẹ́ran láwo káyé má yọwọ́ mi láwo. Ìyábọ̀ lẹ rúùtù fún sí àgbègbè èpè yóò wá pọ̀ jù obókerún orí pé ohun tó lè gbà ló ń ṣe wépé rabandẹ tó ń ṣe fún Esabod láì ṣe pé Esabod ṣe ṣó fún ẹ o kò ṣe ṣó fún ẹ o ṣé wọ́n lè jò kò tí ì dọ́dọ̀ ṣẹ̀pẹ̀tẹ́rì o irú gbogbo ṣé òtẹ́ Esabod ṣe ń sìn ó ń protect ṣẹ̀pẹ̀tẹ́rì o ẹ wá ń yẹ̀yẹ́ ẹ̀ ń dọ̀tí ẹ̀ ó rìsíkì láìfù ẹ̀ láti Dublin lọ sí Tanzania ṣé ohun tó yẹ kẹ́ ẹ fi sàn yárì ló ó dùn mọ́ ó yẹ̀yà
gbogbo tó bá wù kẹ́ fìyà bọ̀ orúkọ tó bá wù kẹ́ pè ya àmọ́ Ọlọ́run ọba má jẹ́ rìnrìn òṣì má jẹ́ ìṣẹ̀sín láti Dublin lọ sí Tanzania Obokirun níbo ló wà ń gbà tí Ìyábọ̀ Òjó lò péjì Esabod gbogbo ìyà tí Esabod ń jẹ lẹ́nu kò tí ẹ kan wá ẹjá gbòòrìn lẹ́ẹ̀kan sí. ọ̀tọ̀ lẹni tó ra pátá ọ̀tọ̀ lẹni tó bọ́ pátá ọ̀tọ̀ lẹni tó mú pátá ọ̀tọ̀ lẹni tó padà lọ lo pátá màtáyìn là ń ṣẹ́tù láti bí Wednesday everybody ti wà carried away bọ̀ màtáyìn padà ṣẹ́tù ọmọ tó ní pátá ló ṣe kí ìgbèwé tó bá ti mọ̀ pò ní tẹ́wó má lọ kọjá lọ́rẹ̀ méjì tó bá ti mọ̀ pò lè rojọ́ bọ̀bọ́ ì má lọ bá wọn dọ́rẹ̀ méjì tó bá ti mọ̀ pò ní. Speak fún ìyàwó èrè tó lè jáde kó mú mi ilé máa speak fún wèrè ẹ kó jù. tẹ́wó má lọ kọjá lọ́rẹ̀ méjì tó bá ti mọ̀ pò lè rojọ́ bọ̀bọ́ ì má lọ bá wọn dọ́rẹ̀ méjì ẹjọ́ ta ló ra mọ́tò ta ló repo sínú mọ́tò ta ló wa mọ́tò ta ló lọ fi mọ́tò kọlu mọ́tò ta ló ra mọ́tò ta ló repo sínú mọ́tò ta ló wa mọ́tò ta ló lọ fi mọ́tò kọlu mọ́tò wọ́n ń dín ẹyin lọ́wọ́ ẹ máa jẹ bẹ́ẹ̀ lọ níbi tí wọ́n ti ń dókè fẹ̀ǹdẹ̀ wọ́n ti post ẹ̀ sáré gba online lọ orí la fi mẹ́ran láwo káyé má yọ ọwọ́ mi láwo. ṣọ́ra ṣe wà lọ́wọ́ mi tó bá fẹ́ gbádùn ọmọ gáàn mi kan báyìí tí mo wọ̀ lọ́jọ́ tí mo ṣe ṣùkú kan báyìí ṣùkú ẹlẹ́yìn ẹ̀ mo ra fi gé gáàn rẹ̀ aṣọ mo ra fi gé gáàn rẹ̀ mo ra fi gérú gáàn yẹn gangan ẹmọ gáàn yẹn ìkan pink and black ìkan ó ní white and black ẹ̀rí aṣọ yìí ó wà very 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 skin friend boy ni o embroidery ẹ̀ dẹ̀ jiná embroidery ẹ̀ jiná ẹlẹ́ tó ra pátá o ń gbọ́. wọ́n yìí sábòsí tàwa lẹ́yìn ẹ lọ béèrè gbogbo ọmọ ìlú Ìkìrun pátápátá ẹ lọ béèrè ẹni tó bá dìtẹ̀ láwa lórí ó fẹ́ forí ara ẹ̀ kókò kúkò ni. wá ń ṣe dáradára online ẹ jù sí. ẹ̀yin lẹ lè dìtẹ̀ èèyàn ẹ̀yin lè lọ fẹ́ni tí ò lọ fún yín ẹ ṣe kóra yín jọ ẹlẹ́ fúnra yín lọ́jọ́ méje ẹ̀yin kò dín múná olórí burúkú ọjọ́ olórí burúkú èmi ò ó ga ọ nǹkan tẹ́mi kàn fẹ́ mọ̀ mi play show yìí ni pé ṣé Esabod ṣe Obokirun bọ́ọ̀nù fídíò mo realize pé Obokirun wá rúùtù fún Ìyábọ̀ àtẹ̀jù nǹkan tẹ́mi rí nìyẹn Obokirun wá rúùtù fún Ìyábọ̀ àti ejò bóde ṣe wà yẹn ẹ rí lè fìyà jẹ èmi Ìyáwálé ó lè jáde kó mú wa kó gbádùn Ìyáwálé ó bá òjò ìgbálẹ̀ kó gbádùn rẹ̀ ó di sáà gbogbo ọ̀rọ̀ tó bá sọ sí tó bá ṣú ọ̀fẹ́ jò tó bá ṣú ọ̀fún Ìyábọ̀ Òjó bó ti tọ́ làwọn gbé dání kí náà lọ sórí platform Esabod sí because they know the spiritual consequence tó bá fẹ́ lówó láyé avoid Ìyábọ̀ Òjó avoid ejò avoid Obokirun avoid ẹ̀dá tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè pa torí pé ó fẹ́ gbowó pa nígbà táwa ń gbé fíìmù kiri lánàá Ìyábọ̀ Òjó wà lọ́ndà Gistlover kò ń ṣèmi kan ní Ìyábọ̀ Òjó ṣe fún gbogbo àwọn ọmọ kéékèèké tó ń produce movie nígbà yẹn àwọn dàlẹ́nu gbogbo àwọn 5 ladies tó máa lọ ń premier fíìmù wọn ní London lamẹ́ríkà Ìyábọ̀ Òjó wà lọ́ndà Gistlover tá máa kọ́ tó bá lọ sí Amẹ́ríkà àbí London á lo odó lágbájá odó tẹ̀mẹ̀dò kí fíìmù ẹ má bàa tà káwọn obìnrin má bàa gba ọkọ wọn láyè láti wá wo fíìmù ẹ. ìdáhùn sàn ẹ wo Ìyábọ̀ Òjó padà ṣe sí àbí ó ṣe sí pẹ̀lú gbogbo orí burúkú tó ṣe lórí Aristo kí ló mú bọ̀ nígbà táwọn èèyàn ń ṣe fíìmù lánàá tó ń lọ Amẹ́ríkà London tí Ìyábọ̀ Òjó bá ní ọkàn tó mọ́ sí wọn
Ìyábọ̀ Òjó ò ní ìdí àti rìn kiri fíìmù tiẹ̀ náà máa ta. Àmọ́ gbogbo ẹ̀dá tó bá ti ṣe fíìmù nígbà yẹn bí nǹkan kú ni lójú Ìyábọ̀, bí nǹkan jẹ gbèsè ní lójú Ìyábọ̀, ohun tí Ìyábọ̀ fi ń kan àwọn èèyàn ló padà ṣẹlẹ̀ sí. Pẹ̀lú gbogbo ariwo ibẹ̀ lẹ ti máa mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ràn Ìyábọ̀, ibẹ̀ lẹ ti máa mọ̀ pé kò sẹ́ni tó gba títí ẹ̀. Ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe ń rákòrò. Èèlò ni ṣíà ẹ̀, a ní kò gbọ́dọ̀ gbàjú àmàlà méjì ògbófe kan lọ. Gbèsè gidi, gbèsè ayérayé, because kò ní good foundation lójú Ìyábọ̀. Ẹbẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ pé nígbà táwọn kan ní ìdí ẹ̀ ń gbé fíìmù lọ Amẹ́ríkà, London nígbà yẹn, ẹ bèrè pé ẹ̀kọ́ wo ni Ìyábọ̀ Òjó ní. Now let me tell you this, listen and listen good. Kò sí bí Ìyábọ̀ Òjó ṣe fẹ́ tà, kò dẹ̀ sí bí Ìyábọ̀ Òjó ṣe fẹ́ gé èèyàn mọ́ láyé. Nígbà tá a máa ń gbé fíìmù lọ sílùú òyìnbó, àwọn ọ̀nkù wa, brọ́dà wa, àwọn dádì wa, àwọn ọ̀yá wa, àwọn àǹtí wa, àwọn ènìyàn wà nílùú òyìnbó ńgbà yẹn. As a celebrity tó bá wọ̀ lóyìnbó, wọ́n fún ẹ ní fóònù, wọ́n ṣe shopping aṣọ fún ẹ. Ẹlòmíì ò bẹ́ẹ̀ sùn, ẹlòmíì gan ò nídìí àti bẹ́ẹ̀ sùn, ẹlòmíì kò fẹ́ràn ẹ̀. Ní gbogbo ìgbà yẹn, àwọn aláàánú àwọn onítíátà, Ìyábọ̀ Òjó wà London Gistlover, ó ń blọ́ọ̀gì wọn, ó ń blọ́ọ̀gì wọn, ó ń ba gbogbo wọn lórúkọ jẹ́. Òun ló máa ráwọn tó dóra wọn, òun ló máa ráwọn tó fẹ́ra wọn, òun ló máa ráwọn tó gbọ́kọ, òun ló máa ráwọn tó ṣe gbá. Ẹ̀yin tẹ́ ń wò mí lálẹ́ yìí, ẹ mọ ohun tẹ́ ń ṣe. Má ti torí pé èèyàn kan gòkè ọ̀la lónìí kó o bẹ́ gidi náà, igi tó o bẹ́ dínà ọ̀nà ara ẹ ló dì. Gbogbo àwọn tó yẹ kó jáde kó wá wo fíìmù Ìyábọ̀ Òjó ti blọ́ọ̀gì London Gistlover. Kódà ṣé ìwọ tó fẹ́ bẹ̀rù kọ́ má blọ́ọ̀gì ẹ̀ tó máa lóun lọ wo fíìmù Ìyábọ̀? Ṣé ìwọ tó níyàwó lé tíyàwó ẹ ti hate gbogbo ọmọ ní tíátà pátápátá, ṣé ìwọ àti ìyàwó ẹ lè fẹ́ lọ wo fíìmù? Nígbà tí Ìyábọ̀ wà London Gistlover tó rò pé òun ba yé àwọn colleagues òun jẹ́, àwọn colleagues ẹ̀ tó rówó ṣe fíìmù nígbà yẹn, nígbà tí Ìyábọ̀ Òjó ò jẹ́ nǹkan kan. Àwọn colleagues ẹ̀ tó ní físà ńgbà tó wò tí ní. Nígbà táwa ń gbé fíìmù kiri, Ìyábọ̀ Òjó wà London Gistlover. Lójú ara ẹ̀ òun ti bà tọ̀tà tiwa jẹ́, òun náà wá fẹ́ gbé fíìmù yẹn lọ. Ẹ wò gbẹ̀yìn Ìyábọ̀ Òjó, ó gbàre lọ́wọ́ ló ń parí ẹ̀ sọ́dọ̀ Sátánì. Tó bá jẹ́ pé ńgbà táwọn colleagues Ìyábọ̀ Òjó tó ń rówó gbé fíìmù lọ Amẹ́ríkà, kí Ìyábọ̀ Òjó dúró London Gistlover kó máa ní my colleagues are the best, our film industry is the best, the Yorùbá film industry is the best. Nígbà tí Ìyábọ̀ Òjó náà lọ, kò bá réèyàn dìde fún. Ṣé ńgbà téèyàn jáde tó lóun ní class captain àwọn olóṣó, òun ní president àwọn single mother, ṣé ọkùnrin tó lọ́pọlọ? Àbí involvement Ìyábọ̀ Òjó ní òkú Mohbad? Ẹ rò pé àwọn ará Amẹ́ríkà dàbí àwọn ará UK? Láti aláyé káláyé tó dáyé làwọn ará Amẹ́ríkà ti yàtọ̀ gidigidi ní gbogbo ọ̀nà. Lákàláyé bá yé ohun tó o bá ṣe ní UK tó o bá jẹ lọ, o ò lè jẹ lọ l'Amẹ́ríkà. Nígbà tí Ìyábọ̀ Òjó wà London Gistlover tó ń ba yé àwọn èèyàn jẹ, dáadáa táwa ń ṣe nígbà yẹn òun là ń jẹ lẹ́nu. Nítorí ìtara, nítorí ìlara, nítorí pé ó fẹ́ ba tayé àwọn èèyàn jẹ lójú Ìyábọ̀, gbogbo àwọn tó ń wo fíìmù òun á ba tiwọn jẹ́. So that àwọn onífíìmù tí wọ́n rówó lọ ṣe fíìmù tó rówó gbé fíìmù lọ Amẹ́ríkà, wọ́n á jẹ gbèsè. Ṣé Ìyábọ̀ Òjó kọ́ ló wá padà jẹ gbèsè? Má ti torí pé o ò tí ì mókè lẹ́yìn kó o bá yí àwọn tó ti wà lókè jẹ.
ṣeṣe fíìmù tí Ìyábọ̀ Òjó ti bàjẹ́ ìbáwò lè fẹ́ ṣe ó dàbí ìgbà táwa náà ń bọ̀ níṣẹ̀lẹ̀ títà kí wá ní ẹni yìí o ilẹ̀ tó ń ta o fẹ́ẹ̀kì ni o eléyìí o ẹ má bara lẹ̀ o kí n máa bá yí àwọn èèyàn jẹ́ ṣé mi náà ṣé máa lè pè yín kẹ́ wá ra lẹ̀ lẹ́nu kí n tó máa ta ilẹ̀ ni mo ti ń polówó lẹ̀ fún yín kí n tó máa ta ilẹ̀ ni mo ti sọ fún yín pé ẹ máa bọ̀ lè ẹ wá kọ́lé ni mò ń sọ títí èmi náà fi jẹni tó ń talẹ̀ ọ̀rọ̀ mi ò dẹ̀ yí padà. nígbà yẹn táwa ń gbé fíìmù kiri ó wà lábẹ́ Gistlover ó ń ba yí everybody jẹ́ ó ń ba orúkọ àwọn èèyàn jẹ́ ó ń ba fíìmù wọn jẹ́. nígbà tí Ràkúnmí tó gba endorsement ó dúwà lọ́ndà Gistlover ó náà ti lu jìbìtì ẹbẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé àwọn tóun ṣàǹbáṣẹ́dọ̀ fún gbogbo kókósẹ̀ tán yọ àtòrí èèyàn tán yọ létí Ìyábọ̀ Òjó ṣe blọọgì lọ́ndà Gistlover. má gbẹ́ kòtò ọ̀tá ẹ̀ jù má ba yí àwọn èèyàn jẹ́ ẹ̀san máa ń ké ẹ̀san ló ké fún Ìyábọ̀ níbi tí Ìyábọ̀ Òjó ti jẹ gbèsè níbi tí Ìyábọ̀ Òjó ti ṣàṣetì ibẹ̀ ni Lizzy Anjorin ó ti ń ṣí ṣọ́ọ̀bù lójoojúmọ́ ṣọ́ọ̀bù tá a wà nísìn ṣé iye tí Ìyábọ̀ Òjó lòun pa kò tún ṣòun ló wọ́n gbówó lẹ̀ fún ni o ṣóun làwa fi ṣírú ṣọ́ọ̀bù tá a wà ṣóun làwa fi ní ẹ́stéètì a ní nígbà yẹn sẹ́ ẹ lọ wo gbogbo yẹn ẹ máa ń gbàgbé nǹkan tábàlà fẹ́ gbé fíìmù lọ lóyìnbó Ìyábọ̀ wà lọ́ndà Gistlover gbogbo àwọn tó lè jáde kó wá wo fíìmù gbà ẹ gbogbo wọn ló ti bà wọ́n jẹ́ fún nígbà tí tíátà ń jẹ́ tíátà ẹ mọ̀ nǹkan táwọn èèyàn máa ń sọ ni favourite mi ni lágbájá ẹlòmíì báyìí tó bá gba owó lọ́sẹ̀ l'Amẹ́ríkà tó bá gbowó iṣẹ́ ó lè ra mọ́tò fún favourite ẹ̀. ó lè ra mọ́tò ó lè ra lé fún favourite ẹ̀. abẹ́ Gistlover Ìyábọ̀ Òjó ti wá sọ iṣẹ́ tíátà di àwọn ọmọ onítíátà yẹn olórí burúkú ni wọ́n ayé àwọn ọmọ onítíátà yẹn ò wò mí ayé àwọn onítíátà yẹn ti bàjẹ́ ayé ìgbà tó ti ń di ayé àwọn onítíátà ti bàjẹ́ ayé abẹ́sẹ̀ wà sọ̀rọ̀ tó ráyé tèmi ò bàjẹ́ ayé tèmi da èmi dẹ̀ ṣiṣẹ́ kí n tó lórúkọ tèmi ẹ má bínú ẹ̀yìn yẹn wọn wá fi ẹnu rẹ̀ wọn fi sọ̀rọ̀ onífíìmù kankan mọ́. gbogbo àwọn tó tẹ̀lé lọ Tanzania àwọn dàlẹ́nì gbogbo àwọn onímúvì tí wọ́n fi kárí àwọn lẹ̀ tẹ̀lé Ìyábọ̀ lọ sí Tanzania ṣe é gbọ́ wọn mọ́lẹ̀ ni gbogbo àwọn olórí burúkú àwọn bí ọdún ọ̀pẹ owó àǹkó tán láwọn gbèjà Ìyábọ̀ Òjó àwọn dàlẹ́nì. àwọn dàlẹ́nì ẹni iṣẹ́ tó o bá ń ṣe má ti torí pé àwọn kan ń ṣe dáadáa níbẹ̀ kó o bà iṣẹ́ yẹn jẹ́. ẹni iṣẹ́ tó o bá ń ṣe láyé ìfù iṣẹ́ tó o bá ṣe má bàjẹ́ má lo ìtara pé àwọn kan ń ṣiṣẹ́ yẹn fi jẹ́yàn má bàṣẹ́ yẹn jẹ́ má bàṣẹ́ yẹn jẹ́ tó o bá ti ń bàṣẹ́ yẹn jẹ́ ayé ẹ ló ń bàjẹ́ ayé ara ẹ ló ń bàjẹ́ Ìyábọ̀ Òjó bà fíìmù indọ́sítírì yẹn jẹ́ ó faṣọ yí wọn yá ó ju àwọn fíìmù indọ́sítírì yẹn ó ju wọ́n sí òwò ayérayé ṣẹ́nu fíìmù indọ́sítírì tí Ìyábọ̀ Òjó tó ti purọ́ mọ́ Ìjẹ̀ṣà ṣé kí àwọn ará Amẹ́ríkà wá jáde kán lọ wo fíìmù àwọn onírẹ́pìsì rẹ̀ àbí Ìyábọ̀ òbí pé wọ́n fẹ́ jáde lẹ́yìn tó ti bà iṣẹ́ yẹn jẹ́ ó ti borúkọ iṣẹ́ yẹn jẹ́ ó ti bà ìrìnàjò iṣẹ́ yẹn jẹ́ gbogbo àwọn tó ń ṣe fíìmù yẹn ó ti bà ímèjì wọn jẹ́ ìwọ wá lọ kán wá wo fíìmù ẹ̀ ó lè ṣó fídíò kò dàbí UK tẹ́tí lọ ra crowd tẹ́tí fi kọ́bọ̀kọ́bọ̀ WhatsApp group tẹ́tí lọ rẹ́ǹtì crowd gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa
WhatsApp group tẹ̀tí lọ rent crowd ní UK ó wà lọ́wọ́ wa rí crowd rent ní Amẹ́ríkà. má bà sórí ẹni iṣẹ́ Ìyábọ̀ Òjó Ọlọ́run tó fẹ́ fi ẹ́ ṣẹ̀sìn ló ní kó o lọ ṣe múvì ó ti bà íméjì fíìmù yẹn jẹ́ gan ẹ ti gbàgbé gbogbo èmi àwọn ọmọ kéékèèké yẹn gbogbo àwọn ọmọ tó ń dúwẹ̀ nìyẹn ẹ ti gbàgbé gbogbo àwọn ọmọ yẹn padà lọ sájókòó sí Amẹ́ríkà ni gbogbo àwọn ọmọ onítíátà àwọn ọmọ yẹn ò ní private life wọn mọ́ gbogbo àwọn awélé òdìta gbogbo wọn yẹn wọn ò ní private life wọn gbogbo àwọn ọmọ yẹn padà sá lọ gbogbo àwọn ọmọ yẹn lọ jókòó sí Amẹ́ríkà ni ó wá di orò pé wọ́n ti gbàgbé ẹ̀ àbí ó wá kẹsẹ̀ lẹ́sẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé ó lépa gbogbo sá lọ sí Amẹ́ríkà ó wá lọ sí Amẹ́ríkà oníwọ̀ fẹ́ ṣe òfin kan máa bọ̀ orí bíbí gbogbo àwọn ará UK ló ṣe bọ̀ wá blọọgì lọ́ndà Gistlover. mi ò stress ara mi iṣẹ́ tèmi lèmi ń ṣe ibi tí mo ṣe yìí new office mi tí mo wà yìí ó yẹ kó take mi ní 2 months láti ṣe but I spent 7 days 7 days láìsí oorun láìsí oúnjẹ 7 days sleeping on bare floor 7 days sleeping on bare floor nǹkan tó ń pè ní ogún nìyẹn torí ẹ̀ lọ́lọ́run ṣe ń bless mi torí ẹ̀ ní gbogbo àdáwọ́lé mi ló ṣe yọrí sí rere ó ti ẹ̀yìn tí n bá ṣiṣẹ́ mo fẹ́ kẹ́ ẹ rí lójú mi pé mo ṣiṣẹ́ kó má jẹ́ pé jọ́ tí n bá wa góòdì 100 million naira 250 million naira sọ́rùn kò ń ṣègbà yẹn lẹ máa bèrè pé ṣe kí ló ṣe àbí kí n ṣègbà yẹn lẹ máa sọ pé God win sórí bí ẹyinjú mi ṣe pọ́n yìí bẹ́ẹ̀ náà ni kí wọ́n náà máa sọ fọ́lọ́run pé God win máa sọ fọ́lọ́run pé ìgbà wo ni eyeball ẹ máa rẹ́ẹ̀dì báyìí máa sọ fọ́lọ́run pé ìgbà wo náà máa sùn lórí lẹ́lẹ̀ lórí táìsì tútù lórí pé ò ń ṣiṣẹ́ má envy mi tó bá rí mi nínú mansion kọ́kọ́ envy sleepless night mi àti ìgbìyànjú mi envy òdodo tí mo gbé dání envy òtítọ́ tí mo gbé dání envy wípé mi ò sí níbi tó ti ń ba tèèyàn jẹ àbí ibi tó ti ń pààyàn gba donation ó ti yé tó bá kalẹ̀ ní èjì á ti tó 7 to 8 months ẹ ti rí mi with makeup mo ń gbé ojú mi wá without makeup kẹ́lẹ̀ bá mọ̀ pé the hustle is real torí ìgbà táwọn olórí burúkú alápá bá ṣiṣẹ́ bá máa wá jáde pé àǹtí àwọn ò ràn wọ́n lọ́wọ́ o àbí Lizzy Anjorin ò ràn wọ́n lọ́wọ́ kẹ́lẹ̀ máa rán wọn létí pé ńgbà tí Lizzy ń sun lẹ́lẹ̀ tó fi ń to ṣọ́ọ̀bù ẹ̀jọ́ òwò la rí nínú yín èmi ò ṣe fake I'm not fake ó ti yé yín thank you Ibriate you make sacrifice without sacrifice without sleepless nights you can never be successful ó ti ń lọ a month nsìn tí mo ti rí Florida ó ti ń lọ a month tí mo ti rí Florida ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí tá a bá lò parí ó máa pé a month tí mo ti rí Florida ẹ wo age tí mo ti ń gbé Florida sílẹ̀ tí mo ti ń kúrò lé fún ọ̀sẹ̀ méjì inú marriage mi ò jókòó wípé mo fẹ́ máa ṣọ́ ọkọ mi àbí mo fẹ́ máa tèmù ọkọ mi mo máa ń jáde ilé máa ọ̀zù lọ mo máa ń jáde ilé máa ọ̀zù lọ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ní kí iye fọmọ mi sílẹ̀ mo ń tọ́ ọmọ lọ́wọ́ ni kí ni excuse ẹnu ṣó ń gbà tó wá tọrọ bisikíìtì ẹ wo èjì tí ẹnu ṣó fi fa àwọn ọmọ ẹ wá tọrọ bisikíìtì ẹ wo èjì tí Lizzy Anjorin gbé ọmọ òkókó lẹ̀ tó ti bẹ́ sí gbòòrò tó ti rọ́ọ̀zù left and right ẹ nígbàgbọ́ ní kéèyàn ọ̀zù lọ àmọ́ ẹ nígbàgbọ́ nínú ògùn àwọn ọkùnrin tó wà ń tà ń sìn yàsìn àgbèrè wọn ju tóbìnrin lọ ẹlòmíì inú yín
kò lè gbé ọmọ ọwọ́ ẹ̀ lẹ̀ fún ọjọ́ kan àwa dẹ̀ ń gbọ́ ọmọ lé oṣù méjì ọmọ òkókó ọjọ́ orí jẹ ọjọ́ tí ò rí jẹ gbogbo nǹkan tó ń ṣe fún lẹ́yìn àmọ́ gbogbo nǹkan tó ń ṣe fún lẹ́yìn àmọ́ àbí ọ̀zù lọ. Ìyábọ̀ Òjó ebe rí láti Ìyábọ̀ Òjó kí Mohbad tó kú ẹ ṣáà rí láti Ìyábọ̀ Òjó fún ọ̀rọ̀ òkú Mohbad ẹ dẹ̀ rí láti Ìyábọ̀ Òjó after òkú Mohbad. Gbogbo àwọn ọ̀zù tá ti ṣe lẹ́yìn tí ò bá tiẹ̀ jọ yín lójú ṣe lè jọ yín lójú ẹ ṣàfojú yín rí eléyìí ẹni tó nífọ̀n tó lè kanná á gbọ́ mọ́lẹ̀ oṣù méjì á lọ ibẹ̀ ni wèrè kan ti máa jókòó ẹ mọ iye ọdún tẹ fi ń lọ gun gbọkọgbọkọ kiri ẹ̀yin olórí burúkú ọ̀ntì ìgbà tá gbé evidence jáde tẹ́nu ìṣẹ́sẹ́ pé ẹ béèrè pé ńgbà tí wọ́n ràn lọ́wọ́ owó ta náà fi ń ràn lọ́wọ́ àjókòó ká máa ṣọ́ ọkọ àwa after bóyá ó fẹ́ yàwó méjì àbó fẹ́ yàwó mẹ́wàá àwa after bóyá ó dóyàn àbí ò dóyàn àwa after bóyá ó lọ fẹ́yàn àbí ò fẹ́yàn àwa after life ara wa bá ṣe máa survive àtọmọ àtọkọ gbogbo ẹ̀ la gbélé tá a fi já lọ tá à ń wá àti survive tí ò bá ṣe pé lórí burúkú ọ̀pọ̀lọpọ̀ nínú yín tí ò lè jẹ́ èèyàn irú Lizzy sí Ìyábọ̀ tí Ìyábọ̀ bá tún ayé wá lẹ́ẹ̀mẹ́ 1 billion àti Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ tó ti dòkú lójú ẹ̀ wọn lè tó nǹkan náà Lizzy ní gbogbo ọ̀nà. Imagine bọ́lá ń ṣe kẹ́mi tó kí wá gbé ọmọ òkókó sọ́wọ́ àjèjì bọ́lá ń ṣe kẹ́mi tó kí n gbé ọmọ òkókó sọ́wọ́ àjèjì kí n máa fi ọ́zù kiri ìwọkùn á jókòó ọmọ ò tí ì jẹun látàárọ̀ àbí. ẹ̀rọ bisikíìtì láwá wá ẹ̀rọ bisikíìtì láwá wá ẹ wọ àwọn ọmọ tó wá fi gbowó bisikíìtì lọ́wọ́ yín ẹ wo èjì tí Lizzy Anjorin ti gbé Florida lẹ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wá ní pépè mi má jà ní ẹni kí n lanu kí n gégùn fún yín ẹni kó má mú yín báwo lẹ fẹ́ ṣe ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà. ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà. ó mọ̀ má lo glasses mi kẹ́ ẹ rí ojú mi ẹ̀rí wo pọ́n bare floor àbí no be here we dey sleep bare floor ilẹ̀ ní orí tiles tútù tó bá dòru níbi tá a wà òtútù burúkú ló máa ń mú òtútù burúkú ọmọ oníní ọlọ́nà tó ní máa ń ṣàn káàkiri nílẹ̀ ńlẹ̀ bíbá ibẹ̀ lólórí burúkú kan ti wá tọrọ bisikíìtì tẹ̀bẹ̀ sí ṣépè èpè tó máa jà yín tọmọtọmọ ní ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀rọ̀ kíran olè ẹ̀yin tí ọ̀run ti fi kú ọmọ dá lóró ibẹ̀ lólórí burúkú yẹn ti gbàgbé bí Lizzy ṣe máa ọ̀zù ibi tó ń dẹ̀ lọ́sọ́ rówó bu lọ Ìyábọ̀ Òjó dà lẹ́nu ńgbà tí Lizzy ń ṣí ṣọ́ọ̀bù mi olórí burúkú Ìyábọ̀ Òjó ó lọ tẹ òòbò ó tẹ apá ó ní kán máa da yínkì kán máa korúkọ ọmọ síbẹ̀ achievement olórí burúkú Ìyábọ̀ Òjó yẹn ibi tí Lizzy ti ń ṣí ṣọ́ọ̀bù sásòkòrò Ìyábọ̀ Òjó ń ṣí tààtù sápá gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ ṣèkà forí aláìṣẹ̀ gbogbo yín lẹ máa sọ ọmọ nù. oògùn aláìṣẹ̀ á jẹ́ kẹ́ ẹ sọ ọmọ nù àìjẹ àìmú àìsùn àìwó lórí kí aláìṣẹ̀ lè là kó lè gé èèyàn tó ń bá kiri tí Ìyábọ̀ Òjó wá ní àbíkó ń gbẹ́ni tí ò ṣẹ̀ ń ṣubú tẹ́yìn náà wá ń tẹ̀lé blindly á jẹ́ kẹ́ ẹ sọ ọmọ nù ẹ̀yìn àjò yín á dàrú gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó àti Ìyábọ̀ Òjó fún ibi tó lórí burúkú ti ń sunkún ẹbí Lizzy sọ ọkọ ẹ ibẹ̀ ni Lizzy ti fi ọkọ yẹn sílẹ̀ tó ti já lọ ó ti fi ọmọ òkókó sílẹ̀ àtọkọ àtọmọ àtẹbí àtàrà tó ti já lọ ibẹ̀ ló lórí burúkú kan ti jáde recently ọmọ 44 years àǹtí òun lọ́wọ́
dọ́kásì burúkú ló máa kú àtiwọ́ àti Ìyábọ̀ Òjó tó ń gbèjà àti tó ń gbèjẹ Kádíjà ojú abẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ó ṣẹ̀ṣẹ̀ wo ní tí ojú ẹ máa rí tó bá tún ayé wá kò ní dá sẹ́rọ̀ tí ó kù guys ẹja lọ fún torí mo níṣẹ́ tí mo fẹ́ ṣe. Oníṣẹ́ tí mo fẹ́ ṣe. Ẹ jẹ́ ká lọ sùn guys. Ẹ jẹ́ ká lọ sùn. Imagine irú Ìyábọ̀ Òjó tí ò mọṣẹ́ ṣe Ìyábọ̀ Òjó olè ọ̀lẹ́ àtòbò jẹun Ìyábọ̀ Òjó tán lé kúrò nílé mẹrẹǹtì Òbòkìrun ọjọ́ tó yẹ kó o sunkún jù láyé ẹ lọ́jọ́ tí Ìyábọ̀ Òjó tó ní kí Ìyábọ̀ Òjó gbé kámẹ́rà ó fi rúùmù wọ̀ ẹ́ tó wá fi rúùmù ẹyọ kan ṣoṣo wọ̀ ẹ́ tó wá sọ wọn pé rúùmù eléyìí rúùmù Rákìmù ni èrò ní fi wọ̀ ẹ́ Òbòkìrun Ìyábọ̀ Òjó wá fi short stay ó fi wọ̀ ẹ́ bí ilé short stay. Ẹ láwọn aráàlú òyìnbó nìkan ló ń ṣiṣẹ́. Lára ló òyìnbó nìkan ló ń ṣiṣẹ́. Nàìjíríà ń kọ́. Wíìkì tó ń bọ̀ yìí ó máa pé oṣù kan tí mo ti rí Florida sọ. Guys, ẹ jẹ́ kí n fi yín sílẹ̀. Love you so much guys. See you tomorrow. Continue tomorrow. Bísí wèrè mo gbọ́ tẹ̀sí lẹ́ẹ̀kan pé ẹ sábọ̀dù kọ́kọ́ lọ fún Òbòkìrun lẹ́nu yìí ẹ sábọ̀dù kọ́kọ́ lọ fún Òbòkìrun lẹ́nu títí Bísí wèrè lẹ́nu yìí ẹ sábọ̀dù kọ́kọ́ lọ fún Òbòkìrun ó tó ẹ̀mélòó tí Òbòkìrun lọ fún Lizzy kí ló dé tí Òbòkìrun ṣe lè náà ẹ sábọ̀dù. Ìfẹ́ mi máa ń blọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ yìí. Ilé sábọ̀dù sọ tó wà rántí Òbòkìrun láti máa ṣépè ńláńlá fẹ́ sábọ̀dù àtàwọn ọmọ ẹ mọye èèyàn tí Òbòkìrun ti bà láyé jẹ́ ẹ mọye ìgbéyàwó tó Òbòkìrun ti bàjẹ́ ẹ mọye orí aláìṣẹ̀ tí Òbòkìrun ti bà títí wọn jẹ́ ẹ ìmájì tó bá pé George Rísí ló gbé ọmọ díndínrín ọmọ láàrún ìgbẹ́kú tí Òbòkìrun gbé kiri lẹ́nu ẹ̀yìn májì tó yẹ pé George Rísí ló ń gbé gbogbo ọmọ yẹn kiri ẹ̀yìn májì tó máa jáde lẹ́nu Òbòkìrun sínú George Rísí. ẹ̀yìn májì tó yẹ pé George Rísí ló gbèrú ọmọ kékeré yẹn síta ẹ̀yìn májì tó yẹ pé Lizzy Anjorin ló gbèrú ọmọ kékeré yẹn síta. Rẹ́dì gbogbo yóò rẹ́dì fún títọ́ kò sí nǹkan tẹ́sábọ̀dù lè sọ fún Òbòkìrun ẹ̀tọ́ Òbòkìrun ò dẹ́sábọ̀dù lóyún ṣebí ohun tí Òbòkìrun ń ṣe fún yá aláìṣẹ̀ kí lẹ́sábọ̀dù tí ìsọ tó ti mú èpè ṣẹ kí lẹ́sábọ̀dù tí ìsọ tí Òbòkìrun ti lọ kó gbogbo ẹbí ẹ̀ ṣé dandan ni kí Òbòkìrun lọ dáràn kó lọ kó gbogbo ẹbí ẹ̀. Àwọn tó ń wá justice fún Mohbad mọ èpè tí Òbòkìrun nìkan ń ṣe fún wọn for good 2 years non stop. Lọ́jọ́ tí Ìyábọ̀ Òjó lọ dáná sun ṣọ́ọ̀bù ààrẹ mọ èpè tí Òbòkìrun ṣe fún ààrẹ àtàwọn ọmọ. Fídíò tí Òbòkìrun àtàwọn olórí burúkú ẹbí ẹ̀ tí wọ́n ní jẹ́ wọn mọ̀ yìí tí ìyá wọn máa mọ sàárè wọn yìí máa dúró tán ṣe ni tán bẹ̀rẹ̀ kọ̀dímúná tán lọ gbé àwo wá. Tẹ́mu yìí máa ń block ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀tá lọ̀pọ̀lọpọ̀ yín àná ọ̀pọ̀lọpọ̀ yín ò smart ṣe ń fẹ́ sábọ̀dù lè sọ. You know even nínú statement yẹn Òbòkìrun was rooting for Ejò and Ṣẹ̀pẹ̀tẹ́rì. She was rooting for Ejò àti Ṣẹ̀pẹ̀tẹ́rì because they were looking for people tó lè bá wọn conquer Esabod and that was the reason Òbòkìrun lọ háyà gbogbo àwọn family ẹ̀
àwọn alátẹnijẹ aláìní tìjú àwọn olùsí dédé èpè ló máa pa ẹ́ ògbókè o èpè ló máa pa ẹ́ ó ti pẹ́ tó ti ń ṣètèmi ló máa fi ṣàṣemọ́.